Kọ́lé Oṣó Part 13 èyí tí a wò tán yìí, ibi tí ó tán sí ó ní agbára gidigidi gan. Ìjẹ́ eré yìí ṣó ti tán ni àbí kí a máa retí apá míì láti ọwọ́ Ibrahim Yekini tí gbogbo wa mọ̀ sí Ìtẹ̀lẹ̀. Ẹ jẹ́ kí a fojú wò báyìí. A ṣì níbi ẹ̀yà mẹ́ta tí eré yìí tó lè gbà tẹ̀síwájú. Níkíní, ọ̀rẹ́ ẹfun tí ó gbé oyún ẹbọra sínú, tí wọ́n ní yóò gbé oyún yìí sínú fún odidi ọdún 3 kó tó bí. Irú ẹbọra wo ni ẹbọra yìí? Torí gbogbo àwọn ẹgbẹ́ amòye àgbáyé tó láwọn mọ ayé, àwọn sì mọ ayé tọ̀. Gbogbo wọn ni wọ́n ti kú. Ṣùgbọ́n ẹbọra tó ń fún wọn ní agbára yìí tí wọ́n ń gbìyànjú láti jẹ́ kí ọ̀rẹ́ ẹfun bí ẹbọra náà jáde. Tí ó bá bímọ, irú ọmọ wo ni yóò bí? Ó dájú wípé ọmọ alágbára ni. Ọmọ alágbára ló gbọ́dọ̀ jẹ́ ẹ̀. Tó túmọ̀ sí wípé a ṣì nílò àwọn ìdílé Kọ́lé Oṣó láti ṣẹ́gun ọmọ alágbára yìí. Yàtọ̀ sí èyí, tí ẹ bá rántí Yínká Quadri tó jẹ́ babaláwo fún Olóhùn Iyọ̀ tó ń tọ̀ yẹ̀rìyẹ̀rì tí bàbá Kọ́lé Oṣó àti Oṣóbọ́lá pa. Tẹ́ bá rántí, Yínká Quadri ò kú, níṣe ló pòórá. Tó túmọ̀ sí wípé Màjàmọ̀sálà mọ akíkanjú. Bó ṣe lọ yìí, ó ṣeé ṣe kóun náà padà wá láti rọ́rọ́ àti láti gbẹ̀san. Ìyẹn jẹ́ apá kejì tí eré yìí lè gbà tẹ̀síwájú. Apá kẹta tí eré yìí tún lè gbà tẹ̀síwájú ni wípé ọkọ ẹ̀gbọ́n Òjó tó jẹ́ sójà tó ń gbìyànjú láti kọjú Kọ́lé Oṣó pẹ̀lú àwọn sójà ẹ̀mẹ̀wà rẹ̀ tí wọ́n rọ́ ọta lu Kọ́lé Oṣó títí ṣùgbọ́n ọta ò wọnú ara rẹ̀. Òun náà nígbà tí wọ́n yin ìbọn fún un tí wọ́n rí wípé kò rán, ṣe ni ó fẹsẹ̀ fẹ́. Òun náà fi ṣe Màjàmọ̀sálà mú akíkanjú, torí akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀ sá, irú wọn á máa bógun lọ ní o. Ṣùgbọ́n lílọ tó lọ bí àgbò tó fẹ̀yìn rìn ni, a ò mọ̀ bóyá agbára ló lọ mú wá. Torí tí a bá wòye ihun tó ṣẹlẹ̀ nígbà tí ó yin ìbọn fún Kọ́lé Oṣó, a rí wípé ọmọ àgbà lòun náà, tó túmọ̀ sí wípé òun náà ní baba nígbẹ̀jọ́ tàbí ohun tó jẹ tẹ́lẹ̀ ẹkùn. Òun náà sì wà lára àwọn tó fẹ́ gbẹ̀san lórí Kọ́lé Oṣó. Nítorí èyí, a ní ìyà 3 tí eré Kọ́lé Oṣó yìí tí ó fi lè gbà ní apá 14. Ilé ayé ta wá yìí kò ṣeé gbé lójú lásán. O ò lè máa gbélé ayé lọ́fẹ̀ẹ́. Tó bá ń gbélé ayé yìí, o gbọ́dọ̀ jẹ́ nǹkan, àbí kó mọ nǹkan, àbí kó ní nǹkan. Bí ìbá ṣe bẹ́ẹ̀, àwọn tí wọ́n jẹ́ nǹkan nínú ayé, wọ́n ò fi ọ́ ṣe nǹkan ni. O ní láti sáré kó má bàa wáyé asán. O rántí wípé adániwáyé ò dá ọ lásán. Má dúró, ayé gan ò dúró lásán. Ẹ̀yin olólùfẹ́ Kọ́lé Oṣó, ìjẹ́ ẹ fẹ́ kí eré yìí kó tán síbi tó tán sí, àbí ẹ tún fẹ́ kí Ibrahim Yekini kó tún gbé apá 14 jáde ká máa wo Kọ́lé Oṣó lọ? Mo fẹ́ kí ẹ like fídíò yìí kí ẹ dẹ̀ tẹ subscribe button. Gbogbo tó bá ṣe ń lọ, èmi á máa fún yín ní updates. Gbogbo ohun tí ń tẹ̀lé bá ti post lórí Instagram àti Facebook, èmi á máa jẹ́ kí ẹ tètè máa gbọ́. So ẹ ní láti subscribe sí channel yìí kí ẹ lè máa tètè máa rí updates. Mo dẹ̀ tún fẹ́ kí ẹ demand fún Kọ́lé Oṣó apá 14 ní comment section. Ẹ máa tẹ̀ síbẹ̀. Kọ́lé Oṣó Part 14, Kọ́lé Oṣó apá 14. Ẹ demand fún gidigidi gan. Tí ìbọ̀dá Ìtẹ̀lẹ̀ bá ti rí pé àwọn fans yìí wọ́n sì fẹ́ máa wo Kọ́lé Oṣó lọ, definitely wọ́n máa continue Kọ́lé Oṣó. Tẹ́ bá ṣe demand fún gidigidi gan ni wọ́n máa ṣe tètè gbé jáde, torí wọ́n máa rí pé àwọn fans wọn, àwọn olólùfẹ́ wọn, wọ́n sì fẹ́ máa wo Kọ́lé Oṣó lọ. Wọn ò tí ì fẹ́ kí Kọ́lé Oṣó tán. Tó bá fẹ́ kí eré yìí kó continue, wọ́n lè jẹ́ kó continue. Ẹ̀yin náà ẹ wo ìyà 3 tí mo ṣàlàyé fún wa tí Kọ́lé Oṣó fi lè gbà ní apá 14. The story can still continue and we want the story to continue. A fẹ́ kí Kọ́lé Oṣó, a fẹ́ kó continue. So mo fẹ́ kí ẹ máa demand fún ní comment section. Kọ́lé Oṣó Part 14, Kọ́lé Oṣó apá 14, Kọ́lé Oṣó Part 14, Kọ́lé Oṣó apá 14. Ẹ subscribe sí channel yìí torí tí déètì mi bá ti jáde, ẹ lè jẹ́ lára àwọn ẹni àkọ́kọ́ tí yóò mọ̀.
ẹ̀yin olólùfẹ́ Kọ́lé Oṣó, mo rí yín náà o. Ó dàbọ̀.